بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي أني ألقوا ملك مالي سيبي جوكو وفقه المعاملات المالية إتي أفهم بالو إن شاء الله تعالى ني أليوني إتي أجي أقولي أروا تتوني إن شاء الله تعالى náà ni owó ilé kéwú àti owó skul èyí tí a máa san. Abala tá a ti fẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ pọ̀ àmọ́ ìtọ́nà bá ní ká lè sọ ń bẹ̀ inshallah ta'ala ní òní inshallah ìtọ́ tó di àsìkò míì bídìí hayy qayyum á tó tẹ̀síwájú ìwọ lọ. Olùgbọ́ mi alápọ̀nlé nínú Sharia Islam ó ní ẹni tí wọ́n ń pè ní al-ja'ala àti al-ijara wà. Al-ja'ala ó ní kí a gba kí ẹnìkan sọ fáwọn èèyàn pé ẹni tó bá lè bóun ṣe nǹkan báyìí òun ó fún ní nǹkan báyìí. Lápèjúwe, ẹni tí ó bá lè bá mi kọ́ ọmọ mi yìí ní Al-Qur'an tí ó sì mọ Al-Qur'an yìí lásìkò báyìí ń fún ní nǹkan báyìí. Eléyìí al-ja'ala ni pé ó fi ní àwọn afáàmọ́ pé ja'ala ní ma yu'tahu al-insan ala amalin yaf'aluhu. In tí wọ́n máa bún yàn lórí nǹkan tí ó bá ṣe tẹ́lẹ̀ pé ẹni bá ṣe nǹkan báyìí o á fún ní ẹ̀bùn báyìí o lẹ́nu pé ní al-ja'ala. Ẹmọ ìyá mi, al-ja'ala yìí àìlò ń bi tó àìsábà lò máa pé èèyàn lè lò kí èèyàn pé tó bá lè bá ń kọ́ mi ní Kùránì tí ó sì há dídí Kùránì orí àbí nǹkan báyìí wọ́n bá mi kọ́ tíra báyìí tó wá sì mọ tíra yìí tó bá ń kọ́ tọ́mọ yìí sì mọ́ ń fọ́ ní nǹkan báyìí. Mo yẹ sábà lò sí ní tọ́jú mọ́rọ̀ pé a fẹ́ kọ́ ọmọ ní nǹkan á kọ́ lẹ́kọ̀ọ́ kan ni o àbá kọ́ níṣẹ́ kan ni àìsábà lò ní ibi yìí tó bẹ́ẹ̀. Èyí tá a máa lò ní al-ijara tí a hàyà èèyàn láti jẹ́ pé yóò máa ṣe iṣẹ́ kan lámarin á gbà síṣẹ́ pé òun náà bá ní ṣe iṣẹ́ yìí àmọ́ lò níbi kíkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àti kọ́ ọmọ níṣẹ́. Tó bá lo méjèèjì kò sí tó burú bẹ́ẹ̀ o pé mo fẹ́ gba olùkọ́ kan fún ọmọ mi àbí mo fẹ́ fi ọmọ mi sí ilé kéwú yín àbí skul yín bá mi kọ́ tó yẹ báyìí bá mi kọ́ ní nǹkan báyìí lásìkò báyìí ń fún ní nǹkan báyìí. Tí a bá lo al-ja'ala táwí àbí a lo al-ijara tí ijara ni pé kí agreement tí ó wà láàrin èèyàn àtẹnìkejì pé láwọn ni mo fẹ́ gbà ọ́ síṣẹ́ fún àti bá mi ṣe nǹkan báyìí. Ọmọ tá a mú lọ sí ilé kéwú àbí skul pé àbí bí iṣẹ́ kan pé ọmọ yìí ẹ bá mi kọ́ ní ẹ̀kọ́. Ọmọ yìí yóò ka ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín á kọ́ ní ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ọdún kọ̀ọ̀kan yóò máa kúrò nípele kan bọ́ sí pele kan bọ́ sí pele kan. Owó tí yóò san ní ọdún yìí òníye báyìí ní tí owó ìkósínú òní yìí. Gbogbo tó bá jẹ́ gbogbo tí ẹ̀kọ́ tó tí wọ́n kọ́ ọmọ ti mọ̀ pé tí wọ́n bọ̀ ń kọ́ ọmọ ọ̀hún òní ọmọ ka primary àbí ọmọ ka ibtida'i ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ àbí ọmọ kọ́ iṣẹ́ báyìí ní tí ó fi ọdún báyìí kọ́ àti mọ tí ó kà owó tí ó gbà ńkọ́ àti mọ owó tí ó gbà náà pé owó tá a fi máa kà á ó ní owó báyìí owó tí ó kà owó alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ó san ni ọdún kejì ó tí ó san ni ọdún kẹta ó tí ó san ni bí ó ti máa san owó ní báyìí. Eléyìí báyìí ni al-ijara yóò ti mọṣẹ́ tí yóò ṣe yóò sì ti mọ oye tí ó gbà. Yàtọ̀ ní à ń bẹ́ ń bí èkìní àti kejì
ìta pè ní àlìjàálà pé ẹ bá ń ṣe nǹkan báyìí ń fún ní nǹkan báyìí, ẹ bá ń kọ́ ọmọ yìí tó mọ nǹkan báyìí ń fún ní nǹkan báyìí, àti tó jẹ́ pé a fi àsìkò sí pé ọmọ yìí ó kọ́ nǹkan báyìí yóò kà ní ọdún báyìí àbí ní àsìkò báyìí, a sì gba nǹkan báyìí lówó pa kọ́mọ yìí nìkan yìí ní ẹ̀kọ́ ní àbákọ́ níṣẹ́ ni pé tẹ́lẹ̀ ìta wílà ọ̀kọ́ ẹni tó wá sí nǹkan báyìí tó bá ń kọ́ ọmọ ní nǹkan báyìí á fún níye báyìí, eléhùn tó bá kọ́ tí ò bá mọ̀ kò ní nǹkan kan gbà. Tọ́jú pọ́dún mẹ́ta ló ní ó fi kọ́ ní Kùránì àbí kó fi kọ́ níṣẹ́ kan àbí kó fi kọ́ níwèé kan, tọ́mọ yìí ò bá mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ bó tọ̀ ti ṣe pariwo níjọ́sí pé ẹ bá ṣe nǹkan yìí òun fún níye báyìí, tí ò bá mọ̀ bẹ́ẹ̀ ẹnìkan ṣiṣẹ́ lásán ni o, kò ní nǹkan gbà. Àmọ́ ti ẹlẹ́ẹ̀kejì tó bá sì ṣe bákan náà níbi tàkọ́hún tó bá ṣe tó kọjá àsìkò tí wọ́n fẹ́ ó fi kọ́ náà ńkọ́ kò bá tí méjèèjì tí wọ́n jọ gbé kalẹ̀ kò bá mú. Wọ́n ní ẹni tí ó bàbá ń kọ́ ọmọ mi yìí ní Al-Qur'an láàrin ọdún mẹ́ta wọ́n á di pé ń fọdún márùn-ún kọ́, wọ́n á di pé n tí wọ́n gbé kalẹ̀ lẹ́bùn fún pé ẹni tó bá ṣe nǹkan yìí ó lẹ́tọ̀ọ́ sí ẹni yìí ó lẹ́tọ̀ọ́ sí, sọ pé àsìkò tí wọ́n fi ilẹ̀ ńkọ́ ó ti kọjá nǹkan tí ó wà ní agreement. Ẹ máa gbọ́ ẹ̀yàn ọmọ ìyá mi o. Àmọ́ tí pé wọ́n háyà ẹnìkan fúnṣẹ́ kan eléyìí yóò mọ̀ tó bá ti ń ṣe iṣẹ́ yìí ní tí wọ́n ní ó bá wọn ṣe yóò mọ̀ san owó, tó bá ti ń ṣiṣẹ́ yìí yóò mọ̀ san owó, tó bá ti ń ka ìgbésẹ̀ kan yóò mọ̀ san owó rẹ̀ bá ń lọ títí yóò fi parí. Ọlọ́run ló wà lọ́wọ́ rẹ̀ ó lè mọ̀ ọ́, alhamdulillahi rabbil alamin, ó sì lè mọ̀ ẹni tí ń kọ́ yóò ṣe kí ni yóò gba owó tiẹ̀ torí pé ó ti ṣe tiẹ̀ kò yí ọmọ ni. Ẹ mọ̀ ìyá mi ẹ mọ̀ wo àti èkíní àti kejì tá a sọ gbogbo ẹ̀ ó dúró lórí agreement ni o. Níbi tá a wá dé yìí tẹ́nìkan tí ó bá sí agreement lọ́dọ̀ ẹnìkan láàrin skúlù àtẹnìkan láàrin ilé ikẹ́ àtẹnìkan tí wọ́n kàn mọ́ ọmọ kan lásán pé máa bọ̀ wá máa kàwé wá máa ka ẹ̀kọ́ máa bọ̀ wá fẹ́ kọ́ níṣẹ́ tí ò sí agreement láàrin ọmọ àti ẹni tó gbà sọ́dọ̀ wọ́n kàn ń ṣe lásán ni o. Jazakallahu khaira. Ó gbọ́dọ̀ parí ẹ̀tọ́ á pé ó mówó wá torí pé kò sí ìfẹnukò láàrin méjèèjì. Bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ ìwọ tó kọ́ ọmọjọ ládùúgbò tó ní ẹmọ ẹbẹ̀ yá máa kẹ́kọ̀ọ́ tó ń kọ́ wọn táwọn òbí ò pé àmọ́ ní ọba wọn kọ́ ọmọ ìlú láà máa san ilé báyìí lẹ́ máa san, tí tó bá ń kọ́ ọmọ bẹ́ẹ̀ jazakallahu khaira ọ gbọ́dọ̀ lọ bí ẹ lè rí pé ó mú wá ń dandan o torí pé kò sí nínú májẹ̀mú wọn ló wù ló káwọn ọmọ jọ lọ ń kọ́ wọn. Ló fi jẹ́ pé kó tó di pé èèyàn lẹ́tọ̀ọ́ sí nǹkan kan ìfẹnukò wà tí ń pè ní agreement wípé iye báyìí lẹ́ẹ̀fún mi lórí pé wọ́n fẹ́ bá yín kọ́ ọmọ yín, iye báyìí lọ́mọ ọ̀sán lórí pé wọ́n fẹ́ ka ẹ̀kọ́ ní skul wa, iye báyìí lọ́mọ ọ̀sán lórí pé wọ́n fẹ́ kọ́ṣẹ́ báyìí. Ìfẹnukò gbọ́dọ̀ wà lórí iṣẹ́ tí wọ́n jọ ṣe àtowó tí ó gbà àti bó ti san. Ẹ máa gbọ́ ẹ̀mọ̀ ìyá mi o, a sọ yí pé ìtọ́jú mọ́ ti àlìjàálà wípé ẹni tí ó bá ṣe nǹkan báyìí ń fún ní nǹkan báyìí eléwọ̀n ayé lò ẹ̀yà wájá dóbi tá à ń lò wípé torí ká mọ̀ lọ sí skul kan àbí ká mọ̀ lọ sí ilé kéwà bíbí ìkọ́sẹ́ àgbà ẹni tí a lọ mọ́ ọmọ bá wípé ọba ni kọ́ ní nǹkan àgbà ní sẹ́nu. Nínú ṣẹ̀ríà Islam kò bójú mu kí àgbà àyàn ṣiṣẹ́ kọ́ wá parí iṣẹ́ rẹ̀ ká mọ̀ fún lówó. A gbọ́dọ̀ fún lówó dandan torí pé ó ti ṣe ń tà ní ọba ní ṣe a gbọ́dọ̀ yapa àdéhùn. Bákan náà kò tọ́ kéèyàn ó ṣiṣẹ́ kéèyàn gba owó kọ́mọ ṣiṣẹ́, kò tọ́ kéèyàn gba owó ṣẹ́ wọ́n ní kọ́ bá wọn kọ́ ọmọ níṣẹ́ kọ́ bá wọn kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kọ́ wá gba owó kọ́mọ kọ́ ọmọ dáadáa. O gbọ́dọ̀ gbìyànjú rẹ lórí ẹ̀ láti ṣe iṣẹ́ owó tó fẹ́ gbà wọ́n náà sì gbọ́dọ̀ san owó láti san owó iṣẹ́ tó ní ó ṣe. Eléyìí a gbọ́dọ̀ kíyèsí dáadáa o. Al-Qur'ani sọ fún wa pé awfu bil uqud. Tẹ́ ẹ bá jọ ní agreement kan gbogbo ohun tó jẹ́ mọ́ agreement tí èèyàn máa gbé kalẹ̀ láyé pátá tó jẹ́ ẹ̀tọ́ dandan ìgbọ́dọ̀ mọ́ṣẹ́ o. Ọmọ tá a mú lọ sí school tá a mú lọ sí ilé kéwú tá a mú lọ sí
ibi ìkọ́sẹ́ ta ni pé ẹ bá ní kọ́ ní nǹkan yìí lórí pé a máa fún ní owó báyìí láàsan dandan ó gbọ́dọ̀ san o ẹlòmíì owó àràmù ń bẹ lọ́rùn ẹ̀ wọ́n sì tó di ẹrù owó àràmù lémẹ̀ náà lórí kọ́lọ̀ wá kọ́ ṣàánú yóò mọ̀mọ́ lọ sílé ìkàwé yóò mọ̀mọ́ lọ sílé kéwú yóò mọ̀ lọ sílé ìkọ́sẹ́ kò sì ní sanwó ọmọ mi ń jáde skul tí ò ní sí kíni tí a sanwó skul pẹ̀lú kí bàbá rẹ̀ mọ̀ kiri yóò kà bí báyìí yóò ka primary mi báyìí àsanwó yóò mọ̀ jí kú mbẹ yóò lọ parí sí primary mi kan yóò tó mú lọ sí ibòmíì tí ọmọ fi jáde skul kò ní sí kíni yóò mọ̀ jẹ gbèsè kiri báyìí náà ni sí nǹkan gidi wá lélẹ̀ òun àwọn òfò òbílẹ̀ ọ̀kúùd gbèsè ọmọ tó mú lọ skul tí ò sanwó ẹ̀ ó sì ń bẹ lọ́rùn rẹ o gbọ́dọ̀ san ó fún wọn béèrè wọn ò béèrè dandan gbọ́dọ̀ san torí pé wọ́n ṣe tiwọn tó ní wọ́n ṣe tí ẹ wá ń kọ́ tó ṣe wọ́n tọ́ pé gbèsè ń bẹ lọ́rùn rẹ nù bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ẹ jọ ẹni tó lọ yáwó lọ́wọ́ ẹnìkan tó ní ẹlẹ́kọ̀ọ́ yá lówó yìí tó á yá owó tán tó sá mọ́ lọ́wọ́ tí ò sanwó ó ti bọ́ tán báwọn yóò béèrè báwọ̀ bá sáráyé yóò béèrè ìjọ àlìkìyámà bẹ́ẹ̀ náà lẹ́ni tó mọ́mọ́ lọ bí ìkọ́sẹ́ ìpè ẹ bá ń kọ́ mọ́ ń sẹ́ ọmọ akọ́sẹ́ tán àwọn amọ̀sá lọ wọ́n á mú lọ bìkan tí wọ́n ti ṣe fírídọ́ọ̀mù fún haramu ló ń kó yẹtọ̀ ọmọ owó sì ń bẹ lọ́rùn rẹ iṣẹ́ tó mọ́ kọ́ ìwà lọ́rùn bó sáà ọjọ́bọ̀ ó gbé nǹkan burú sọ́rùn ni kọ́ lọ́kọ́ sàánú ètò wa burú ju ọmọ ìyá mi ti ilé kéwú ibẹ̀ wá burú kọjá pé ibẹ̀ láti lọ́pọ̀lọpọ̀ mọ́ èèyàn jẹ ó mọ̀mọ́ lọ sí ilé kéwú kọ́ lọ kéwú lọ́dọ̀ àfáà owó tọ́jẹ́ pé ń lọ lẹ́tọ̀ sí láti san jù owó ilé kéwú ni owó tọ́jẹ́ pé lẹ́tọ̀ àmì àṣà ọ̀bẹ̀rẹ̀ àdìsí àmì àṣà ọ̀sọ̀ fanú rẹ̀ pé inna haqqa ma akhadtum alayhi ajran kitabullah in tó lẹ́tọ̀ sí jù láti lè gba owó ọ̀yà owó sẹ́ lórí ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run nípa ọkọ̀ yẹn Kùránì ọba ọkọ̀mọ ní nítorí pé yóò gbọ́n ọ̀rọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò lè máa fi ṣèwàwù ọkọ̀ lẹ́kọ̀ọ́ Al-Qur'an ọkọ̀ níbi ẹ ti máa kà á tí ó gbalada lórí ẹ̀ ọkọ̀ níbi ẹ ti máa kà á tí ó mọ ìtumọ̀ rẹ̀ tí ó mọ yíwọ ìpadà ọwá dà fà láàmú oníkọ́kọ́ ọwá mọ̀mọ́ sá kúrò lọ́dọ̀ rẹ̀ eléyìí kò bá Islam mu ó yapa sọ́nà Islam ó gbọ́dọ̀ sanwó owó tí ń béèrè láwọn ilé kéwù mi owó tí ò tó nǹkan ni wọ́n mọ̀ béèrè owó tó pọ̀ lè ná láàrin ìjókòó kan wọ́n á ní kọ́ san lóṣù fọmọ rẹ tí ń kọ́ Kùránì ọ̀wá ní san ó sì fọmọ lẹ́kọ̀ọ́ tó máa lọ ilé kéwù gbèsè tí ọ̀dà ló ń gbé sọ́run o gbèsè tí ọ̀dà lórí kíni lórí Kùránì ló ń jẹ gbèsè ń bẹ̀ jẹ gbèsè pọ́mọ rẹ lọ skul tí ọ̀n sanwó skul ti ń pé o owó tí a ní ọmọ sọ fún Kùránì ọ̀rọ̀ Ọlọ́run pé wọ́n ń kọ́ ọmọ rẹ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ń kọ́ lọ́rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala Rabbil alamin wọ́n sàwọn rẹ̀ sórí pé òfin tọ́pọ̀ síra rẹ̀ ó sì fi tọ́pọ̀ sọmọ rẹ̀ gan pẹ̀lú bí jẹ́ pé ọmọ ìyá mi ẹ̀jẹ̀ kò jẹ́ ká sọ́ra ń bi àti máa gbé àwọn owó àti máa jẹ gbèsè kẹ́tí gbèsè èèyàn gbọ́dọ̀ jẹ gbèsè ilé kéwù ni tí ọ̀gbìn bá ń dákẹ́ ń bẹ̀ tí wọ́n sọ̀rọ̀ kódà ọ̀rọ̀ Ọlọ́run inna haqqa ma akhadtum alayhi ajran kitabullah tíra Ọlọ́run subhanahu wa ta'ala wọ́n mọ kọ́ yẹn kó lè bá jẹ́ pé yóò yí àwùjọ padà ọmọ ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún ọ nílé lọ́wọ́ á di pé ọ̀sán ọwọ́ àdó san nǹkan míì tí ò tó níbi agbára tí ò tó níbi iyì àtàpọ́nlé wọ́n náà pé àpọ́nlé Al-Qur'an ó sì wọ́n fàbùkù kan Al-Qur'an ni ara ẹ̀ ló ń fi àbùkù kan ọmọ ẹ̀ ló ń fàbùkù kan kọ́ lọ́kọ́ sànú o wọ́n tá a bá ń serú ẹ̀ lọ́kọ̀ jẹ́ ká yí wà padà ń bẹ́ o gbèsè tó bá jẹlé kéwú má jẹ́ wọ́n lọ sí i ní wọ́n bọ́ sí ọmọ san díẹ̀ tí ìbá lẹ́mọ̀ pé wọ́n san gbèsè lọ́ọ́ bà san tí ìbá sì lẹ́mọ̀ pé òun ò ní san gbèsè tí ń bẹ lọ́rùn òun ní tí mẹ́bí ọ̀dá o yìí kó yàn sínú parun ní o kọ́lọ̀ kọ́ jẹ́ ká parun o kọ́lọ̀ sànù wa o ní sókè ọ̀rọ̀ wọ́n ní wípé ilé kéwú àbí ilé ìkàwé àbí ilé ìkọ́sẹ́ gbogbo àwọn àyè pátá bá mọ́ lọ ọbẹ̀ wípé kọ́ máa kọ́sẹ́ kan ń bẹ̀ a ní kọ́ máa kọ́ fáǹfààní ara rẹ̀ fáǹfà gba pé nǹkan tó fẹ́ kọ́ ń bẹ̀ yóò nǹkan tí ó wúlò fún
tí ó sì wúlò fún àwọn tí wọ́n ní kọ́ lọ kọ́ tí ó wúlò fún àwùjọ ni nítorí jẹ́ pé ó wúlò láti kọ́ ní àwùjọ tí bùkátà sì kàn láti kọ́ èyàn lè gba owó lórí pé ń kọ́ ọ̀yàn àbí ó fẹ́ kọ́ téèyàn fẹ́ kọ́ ó lè gba owó lórí ẹ̀ pé lámọ́ ní o ẹ fún mi ní owó yìí láti jẹ́ pé ń kọ́ yín ní nǹkan yìí o àbí báyìí kọ́ ọmọ yín o orí ẹ̀tọ́ lè jẹ́ eléyìí sì wọ inú tí wọ́n ń pè ní àlìjárọ̀ kéèyàn gba èèyàn sí iṣẹ́ a sọ pé ojú ọ̀nà kan bẹ tí wọ́n máa ń lò tẹ́pá tó lè lò pé àtẹ́ bá ń kọ́ ọmọ yìí ní nǹkan tó sì mọ́ ń fún yín ní nǹkan báyìí fáyì sí kọ́ ní nǹkan tó sì mọ́ nígbà tí wọ́n jọ ní àfẹnukò sí dandan gbọ́dọ̀ fún lórí nǹkan bẹ́ẹ̀ lórí nǹkan tí wọ́n jọ ní àfẹnukò sí àmọ́ tí ìbá ṣe bẹ́ẹ̀ tẹ́pẹ́rù ìta ń lò yìí ni pé àgbà ṣiṣẹ́ agbọ́mọ lọ sí ilé ìkàwé amọ́ lọ síbi ilé kéwú amọ́ lọ síbi ilé ìkọ́ṣẹ́ kánikọ́ lọ kọ́ nǹkan bẹ́ẹ̀ tí mọ́ kọ́tà ti ní àsìkò pé àsìkò báyìí tó mọ́ fi kọ́ṣẹ́ yìí ni o yóò sì san yìí báyìí a gbọ́dọ̀ máa san owó náà o ilé pàtàkì fún wa o láti máa san ó pàtàkì láti san nípa pé àtijọ́ ní ìfẹnukò sí tí ó bá sí ìfẹnukò ń bẹ kò sí wàhálà bí kẹ́nìkan mẹ́nìkan pé àwọn kọ́ṣẹ́ lọ́dọ̀ mi wọ́n ló wù lọ́ fẹ́ kọ́ṣẹ́ ó sì gbáradá lórí ẹ̀ àmọ́ àbí kẹ́nìkan bá àdúgbò pé ẹ má bọ̀ ẹ fẹ́ kọ́ yín kéwé má bọ̀ àwọn fẹ́ kọ́ yín níwèé má bọ̀ wọ́n ló wù ló fi kún àjọ àwọn òbí ọ̀pọ̀ ní ìdí ẹ̀ àwọn ọmọ tó lọ kójọ wọn pé àwọn ò fẹ́ sanwó lọ́wọ́ fún ọ lórí ẹ̀ orúkọ sáfẹ́ kọ́ wọn tó bá kọ́ wọn tán wọ́n bìí lè rí owó o torí pé kò sínú agreement tẹ́jọ gbé kalẹ̀ pé wọ́n fi máa kọ́ nǹkan yìí pé wọ́n fún ọ ní nǹkan báyìí ẹ bá fira rẹ̀ lẹ̀ fúnṣẹ́ kan láì jẹ́ pé wọ́n tẹ́wọ́ gbà ní ọ̀nà wípé mo gba iṣẹ́ yìí tí ń sì máa gba nǹkan báyìí lórí ẹ̀ tó bá ṣe irú ẹ̀ ó ṣe nípa àníyàn ẹ̀ ní o àmọ́ pé yóò béèrè owó kò sówó fún lórí rẹ̀ o lè jẹ́ sókè ọ̀rọ̀ tí a sọ àmọ́ tó bá jẹ́ pé bá ti ní ìfẹnukò ká máa san báyìí fún olùkọ́ tí ń kọ́ ọmọ wa dandan o gbọ́dọ̀ san o tó o bá san gbèsè lọ́rùn rẹ o àlùkò àṣọ yìí pé awfu bil uqud gbogbo tó bá jẹ́ pé ẹjọ́ fẹnukò sí tó jẹ́ pé ó jẹ́ ọ̀rọ̀ títà rírà ọ̀rọ̀ owó ọ̀rọ̀ bá ní sí àsìkò tó jẹ́ pé ó la owó lọ tẹ́ ẹ bá jọ fẹnukò sí lórí ohun tó bá dìbò mọ́jẹ̀mú pátá ẹ gbọ́dọ̀ mọ́sẹ̀ o lọ́ba yóò sàrẹ̀kún dáadáa wa o Allahumma salli ala Muhammadin wa sallim.